èmi ò sọ pé Tibetan èèyàn Ọlọ́run so ti yé torí iṣẹ́ kú tí wọ́n ń jẹ́ kiri ẹ̀mí mi ò ní interest àti pé ìṣubú èèyàn ni wọ́n ń wà after ẹ béèrè lọ́wọ́ bàbá Adébáyọ̀ pé níbo ló ti ń gbọ́ information tí ń gbọ́ pa Adébóyè ìbéèrè ni náà any information tí n bá fẹ́ gbọ́ màá sásọ bí mo ti gbọ́. bí a nú ẹ̀mí. inú ẹ̀mí ń da ẹ̀mí tó ti kú tipẹ́tipẹ́ ẹ̀mí tẹ́ fi ń ka ẹnìkan má gbélébù irú ẹ̀mí wo. àwọn ni wòlíì irú bẹ́ẹ̀ ní akọrin yẹn wòlíì yẹn kò ta ṣẹ́ṣán ó ní amọ̀mọ̀ bú àwọn àgbààgbà. Woli Cele kan tí wọ́n ń pè ní wòlíì àìkórè ti fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Prophet Ṣẹ́gun Adébáyọ̀ àti wòlíì Marcus Tibetan ṣe kúkú mọ̀ pé àwọn wòlíì méjèèjì yìí ìyẹn Prophet Ṣẹ́gun Adébáyọ̀ àti wòlíì Tibetan náà ni wọ́n ti kọlu ara wọn nígbà kan rí látàrí àwọn gbọ́nmi-sí-omi òótọ́ kan tó ṣẹlẹ̀ tó kárí gbogbo social media lórí ọ̀rọ̀ Àṣàbí Africa àti Tibetan ọ̀rọ̀ yẹn pàápàá ó dọ́dọ̀ Ṣòkòtí tí Ṣòkòtí náà tó di ẹni tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní interview Àṣàbí Africa tó interview wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ àmọ́ bí tọ́rọ̀ ń lọ gangan kọ́ nìyẹn o àyàbá ni wòlíì yìí takò àwọn wòlíì méjèèjì tí mo dárúkọ yìí wòlíì Adébáyọ̀ àti wòlíì Tibetan wípé ẹ wo àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ kí àwọn èèyàn máa gbọ́ lẹ́nu wọn tí ò yẹ kí wọ́n máa sọ online kí ló dé tí wọ́n fi ń sọ kí ló dé tí ò ṣe yẹ kí wọ́n sọ àwọn irú ọ̀rọ̀ yẹn wòlíì yìí ó sọ fún Ṣẹ́gun Adébáyọ̀ ìyẹn wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ àti wòlíì Tibetan ó bá wọn sọ̀rọ̀ gidi gan lórí gbogbo àwọn ìran ikú èyí tí bàbá Tibetan sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń níṣe pẹ̀lú bàbá Adébóyè ń gbogbo ìgbà tí wòlíì Adébáyọ̀ náà máa ń sọ ẹ wo ó fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn ó dáná ọ̀rọ̀ gidi láti fi jẹ́ kí wọ́n mọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí pé kò yẹ o kò yẹ rárá láti máa gbọ́rú ẹ̀ lẹ́nu àwọn olùṣọ́ àgùntàn wòlíì àìkórè wá sọ ìdí tí wòlíì Tibetan fi ní láti dákẹ́ ìran ikú àti ọ̀rọ̀ tó lè yẹ̀yẹ́ àwọn àgbà pásítọ̀ tó jẹ́ role model fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà pàápàá àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá Adébóyè wòlíì yìí dáná òkú ọ̀rọ̀ gidi fáwọn wòlíì méjèèjì kódà ọ̀rọ̀ ba wòlíì Adébáyọ̀ lórí àwọn nǹkan kan tí wọ́n ti sọ sẹ́yìn lórí ọ̀rọ̀ Herbert Igwe tó jẹ́ Access Bank CEO tí ó ṣaláìsí tọmọtaya nínú helicopter. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Ẹ jẹ́ agbóhùn lẹ́nu wòlíì àìkórè bí wọ́n ṣe sọ̀rọ̀ lórí oríṣiríṣi ọ̀rọ̀ àti ìran tó ń jáde látẹnu wòlíì Adébáyọ̀ àti wòlíì Tibetan. wòlíì Adébáyọ̀ ni and then mo ti wá wo gbogbo program wọn ọ̀rọ̀ bàbá Adébóyè ní sáà tá a bá rí ní tá a sọ ṣé dandan ká sọ̀rọ̀ ni so yẹ yín a gbọ́dọ̀ mọ fẹ̀sìn wá ta sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ sí ní tí ọ̀dà ẹ dẹ̀ mọ̀ pé yóò dojú tì ẹ pè kọ́ ọ̀rọ̀ tẹ bá fẹ́ràn ẹ̀ ni ṣe ọ̀dà sáà ni tẹ bá fẹ́ràn ẹ̀ lẹ́yìn tẹ bá wá ṣe tẹ bá ti wá sọ̀rọ̀ yẹn tán náà wà ní ọmọ mo jẹ́ fún yìí o ọmọ àmọ́ bá ti bàbá ẹ̀jẹ̀ lórí online no and then tó bàbá yẹn ò lè bàjẹ́ mọ́ wọ́n ti gògì dókè. wọ́n ti gòkè odò. kò sáfẹ́rẹ́ kan tó lè jà bọ́ mọ́ òkè náà wà àwa tá a wà nílẹ̀ ní ká máa múra pé bó làwọn ó ṣe gòkè tá a bá dẹ̀ ti ń gà àwọn tó wà lókè àwa ló ní dókè ṣáàtì ọ̀dà sáàmì báwọn lónìí Adébóyè lónìí Kúmúyì lónìí Adébóyè tó bá kó mbẹ òkè kí ló dé tí ọlọ́mọ sọ̀rọ̀ ẹni tó ní ìjọ mọ́tò fàyà Oyèdépò ọmọ ń gbé wọn ṣe rédì bẹ́ẹ̀ jẹ́ pásọ̀ yóò gbé yìí tẹ́ bá lọ sọ ẹ lórí social media ẹ̀ ní lọ àwọn tó kó nú ọdún tó lọ kì í ṣe kékeré bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ò ṣe wòlíì Tibetan àti wòlíì Adébáyọ̀ látọ̀dọ̀ wòlíì àìkórè maturity ni àwọn àgbà nìyẹn kò ní sọ̀rọ̀ ọjọ́ kan sọ̀rọ̀ nígbà tí Tibetan sọ pé anytime ní lè kú anytime ní yóò kú anytime ní yóò kú àtijọ́ tó ti ń jíṣẹ́ kú mo sọ fún ìjọ ẹ̀ mo ní kọ́ wá jíṣẹ́ kú fèmí mo ní màmá fẹ́rẹ́ rìn ni ẹni tí ń jíṣẹ́ kú ikú ọ̀pá kò sí ẹnìkan tí ò ní lọ ọ̀ṣọ́fà tí ń jókòó déńjó ní tí ò kú ni wọn ò rí jí dìde kí wàá ní tó wà mẹ́ Babalọ́lá tó jókòó ní ti 30 tó jẹ́ ìsọjí ó wà lókè oyè tí gbogbo ayé gbà bíi ìsọjí ládòní ó kún wọn ò rí jí dìde
àwọn dẹ̀ bá kú sọ̀rọ̀ ikú ń gbọ́ but lórí wọn ò rí kú bá sọ̀rọ̀ tásìkò ọlọ́run bá ti dé ni ìgbà tó sọ pé bàbá yìí ó kù bàbá yìí wá ní wẹ́ ó ní ìjọba fẹ́ kú ó ní mo láì kíkí ń jẹ ó mọ̀ pé ìyẹn kọ́ náà ń gbé dọ̀rùn ó ń ṣe yẹ̀yẹ́ ni ó kàn fẹ́ bàbá Adeboye ó fẹ́ jẹ́ irú wọn yẹn kò sí ti ń dùn wọn mọ́ wọ́n kàn fẹ́ sẹ́yìn pé tí bá fẹ́ kú ń jẹ yẹn ń jọba ẹ̀gúsí adé bàbá yẹn náà ti mọ̀ kò fẹ́ kú náà kọ́ bá tún ní kò ní pẹ́ kú mọ́ só ti wá kú báyìí ọjọ́ tá a bá dá là máa ń lọ ẹ̀wà pẹ̀lú fi jẹ́ pé kì í bínú báwo yẹn ṣe bínú but n tá a máa ń ṣe báyìí ní ìdájọ́ tàbí ká dédé lọ gbéwèé tíbẹ̀ tọ́kàn dédé lọ gbéwèé mọ́ tí wọ́n ń ṣe báyìí akẹ́lẹ́ lọ gbéwèé ṣẹlẹ̀ ní àwọn kankan wà tá a gbọ́dọ̀ ṣe ọ̀ṣọ́fà òfin ilẹ̀ báyìí ní tí òfin ilẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀lé ẹ̀ bá mi ṣe program sí progress yìí láyọ̀ tì mí progress mi láyọ̀ tì ẹ̀ wá bá mi ṣe program mo wá fọgbọ́n mú mo wá sun mọ́lẹ̀ ẹlẹ́dàá àyà yẹn ọgbà ìjọ kan ẹlẹ́dàá bàbá yẹn ọgbà ìjọ kan ṣùgbọ́n kó rántí pé aṣọ ọmọ tiẹ̀ náà mọ́lẹ̀ bí ewúrẹ́ kò pọ́síbù kò sí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ní gbà padà. ọ̀rọ̀ rẹ̀ ò ṣe wòlíì Tibetan àti wòlíì Adébáyọ̀ látọ̀dọ̀ wòlíì Àìkórè. ìwé àti lọ gbéwèé mo lè sáré tẹ̀wé kẹ́ẹ̀ tó máa bọ̀ pàdé déètì ẹ̀bùn 2022 mo ti sọ tàbí 2022 tàbí 2000 kìíní kan gbogbo yẹn ló yé wa but ìbéèrè bẹ̀rẹ̀ ṣé ìwé tó tẹ̀fẹ́ ni sí ayọ̀ ni àbí ìbànújẹ́ so nǹkan ìbànújẹ́ ìlú nàmọ́ ń gbélárugẹ ok mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín mo gbọ́ nínú ìròyìn ìgbà tí mo kàn dédé gbọ́ pé wọ́n ti mú àṣàbẹ́ o mo wá gbọ́ nínú ìròyìn ní Lágelú ta ní jẹ́ àṣàbẹ́ náà ti mú àṣàbẹ́ o wọ́n nígbà tí wọ́n mú wọ́n bá ògùn tó pọ̀ nínú báàgì ẹ̀ sùtà lọ́nà bá nínú báàgì ẹ̀ o ẹ wá máa wo kí ni èmi àṣàbẹ́ lè jọ papọ̀ bàbá nínú ẹ̀mí lèmi tí wọ́n sáré jáde níjọ́ kejì gbogbo mo ti sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n lọ máa kú sí ẹni tí ń dé èèyàn kọ́ ọ́nà tí pẹ́ẹ́ntì ń tún yàn wá. ọ̀rọ̀ rẹ̀ ò ṣe wòlíì Tibetan àti wòlíì Adébáyọ̀ látọ̀dọ̀ wòlíì Àìkórè. àdé àwọn tí ò mọ̀ kan náà jẹ́ pé ọ̀rọ̀ ìbànújẹ́ náà máa ń lísìn sí ẹ ti máa ń lísìn sọ̀rọ̀ ìbànújẹ́ ò mú náà nínú àwọn máa ń lísìn sí kíákíá wọn ti sọ pé bàbá ẹ sọ bẹ́ẹ̀ yes confam kò rí iná pé èèyàn bímọ ó bí bẹ́ta kọ̀ọ̀kan pé ẹnìkan soríire rí ikú àtẹ̀wọ̀n confam and then àwọn tó ń tàn yìí wọ́n ń tàn jẹ ni o now kí ni wọ́n ń confam pé ìwé tẹ́ ẹ ti jọ ṣe rí ó ní ìṣòro èmi sọ̀rọ̀sọ̀rọ̀ kan ti ní pọ́blẹ́mù rí sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn mo wá gbọ́ pé ó ní pọ́blẹ́mù wọ́n tì mọ́lé bí mo ṣe gbára mi ò gbá and then mo gbìyànjú tèmi náà ipá mi tó fi yọ mo gbìyànjú tówó mi mo ní wọ́n gbọ́dọ̀ yọ ìgbà tó wá padà dé oníṣe mo lè ṣe bẹ́ẹ̀ fún un mo ní ìṣẹ́niṣe àjọṣe mi ẹ̀ lè gbàgbé n lè gbàgbé mo nígbà mo wà lọ́dọ̀ ẹ ilẹ̀kùn sí fáwọn èèyàn ìgbà ilẹ̀kùn sí òkè mi náà tá a bá wá jọ ṣe mọ́ ṣébi kó wá kú ni gbogbo yẹn òkè sí iṣẹ́ Olúwa ní ká máa wá báyẹ̀ ẹ̀rì kó ṣe bàjẹ́ iṣẹ́ èṣù ni kó ṣe sí Olúwa ìrànṣẹ́ Ọlọ́run ni mí ẹ bá ṣẹ̀ mí màá bá sọ̀rọ̀ mo gbọ́ program kan tẹ́nìkan sọ ó ní ó ní ẹjọ́ ń lọ lórí àṣàbí lọ báyìí plugger ni o ẹjọ́ ń lọ lórí àṣàbí lọ báyìí ó ní bẹ́jọ́ ṣe ń lọ báyìí ó ní ṣùgbọ́n bàbá tí bẹ̀sẹ̀ sọ pé oore ọ̀fẹ́ wà pé kí àṣàbí kó padà wá tí ó bá padà wá àwọn tẹ̀wọ́ gbà. padà wá síbo. padà wá sọ́dọ̀ bàbá àṣàbí. bàbá Tibetan nàbẹ. àbẹ bàbá Tibetan. ọ̀rọ̀ rẹ̀ ò ṣe wòlíì Tibetan àti wòlíì Adébáyọ̀ látọ̀dọ̀ wòlíì Àìkórè. ṣé ògo kan gbọ́ ògo wọn jọ bára mu iná lògùn méjèèjì. ìyẹn ẹ mìíràn pé prophet Tibetan Marcus Tibetan àti Asabe Africa ìràwọ̀ wọn ṣiṣẹ́ papọ̀. ó ṣiṣẹ́ papọ̀ ṣe rí ẹmọ Ọlọ́run kò díràwọ̀ ṣiṣẹ́ papọ̀ lọ́wọ́ èmi ò sọ pé Tibetan èèyàn Ọlọ́run so ti yé torí iṣẹ́ kú tí wọ́n ń jẹ́ kiri ẹ̀mí mi ò ní interest àti pé ìṣubú èèyàn ni mo ń wà after so ti yé báyìí ẹnu ẹnìkan tó wà after àṣeyọrí rẹ̀ kò ju Tinubu lọ
kò dẹ̀ wà after Tinubu nìkan ó ń fẹ́ kí àwọn ọmọ Tinubu lọ sọ fún un pé Tibetan sọ̀rọ̀ rẹ̀ kó lè lọ s'Aso Rock. tó òun nìyẹn wọ̀nyí èèyàn wa ẹ drop comment yín lórí ọ̀rọ̀ yìí. Remember to like, share and follow us. Thanks for watching.